Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdinas siratal mustaqim Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Àmín. Olóríire tó bá wà ń kalẹ̀ kó bá mi ṣe àmínà kó pariwo dáadáa. Àmín. Ẹ bá mi ṣe àmínà yẹn kó pariwo dáadáa. Àmín ya Allah. Èyí tó kù tá a fi ṣínú kò pẹ́ mọ́ púpọ̀. Ìwọ tí o bá mọ̀ pé àwẹ̀ ò tí ì gbọ́ ẹ bá mi yòǹbó ànábì kó pariwo pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Má fi máìkì wí, mo fẹ́ mọ èèyàn tó fẹ́ yòǹbó ànábì dáadáa tó fẹ́ bá ń pariwo pé sallallahu alayhi wa sallam. Ẹlòmíì wọ́n ní kẹ́lòmíì yòǹbó ànábì kò mọ àǹfààní bá ànábì tí tóbi tó kọ́ yòǹbó ànábì ni. Ànábì ní inna fi jannati samaratun ala min al-asal wa abyadu min al-laban. Wa qala sabiyyun lima ya Rasulallah. Ànábì wa mọ́mọ́ onídájájú èso kan bẹ́ẹ̀ nù ọgbà aljanna ó ní èso yàn ala min al-asali èso tó wà ànábì ń sọ̀rọ̀ yóò dùn ju yín lọ. Wa abyadu min al-labani èso tó wà ànábì ń sọ̀rọ̀ rẹ̀ ó funfun ju wàrà lọ. Wa asgara min ar-ruhman èso tó wà ànábì ń sọ̀rọ̀ yìí ó kéré ju èso rúmọ́nì lọ. Wa qala sabiyyun lima ya Rasulallah. Ìkànnì àwọn sábẹ́ bá náwó bá ní ra ànábì èso tó fi ń ṣe wá lójú kòkòrò yìí ta ni ó jẹ́ ẹ̀ ta ló fẹ́ jẹ́ àwọn wo ló fẹ́ jẹ́ ànábì wa ní man sami'a ismi wa salla alayya ànábì ní ẹni tí ó bá gbọ́ orúkọ mi ànábì tó dẹ̀ ṣàṣàlátù fún ni ó jẹ́ èso náà. Alimutullah laysa lahu masilun. Tí wọn náà bá fẹ́ máa bẹ nínú ẹni tí ó jòsó lọ́jà àlùkìyámà báyìí ó bá ànábì dáadáa. Wa anna Muhammadan ni'mar rasul. Àwọn afọwọ́ tí wọ́n ti lọ lọ́nbọ̀ wa kẹ́ wọn. Àmín. Àwọn tí wọ́n wà lórí ilẹ̀ ayé ọlọ́mbà àdúró tì wọ́n. Àmín. Mo kí ìkàlẹ̀ bàbá wa àgbà bàbá wa Al-Mudir Ìmọ́tọ́lá mo kí ìkàlẹ̀ wọn tí débi mọ́ àmọ́ mo kí ìkàlẹ̀ bàbá ọlọ́run kó bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn. Àmín. Ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Mo kí bàbá wa Al-Mubarakul Awwal ṣé bẹ́ẹ̀ ti pé kọ́ nìyẹn sá bàbá wa Al-Mubarakul Awwal ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ sá. Àmín. Ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run. Ọlá la ilaha illallah. Mo wá kí gbogbo àwọn àfáà tí à ń bẹ ní orí ìkàlẹ̀ táwa bá bàbá wa Al-Mubarak dùnnú tàdé wá gbọ́ oríire sáyé tiwa náà nítorí pé gbogbo ẹni tó bá ti ń wá síbi nǹkan oríire báyìí dandan náà ni kóhun náà ṣoríire ẹni tó bá ti lè báyàn dùnnú oríire dandan náà ni kí dùnnú máa ṣẹlẹ̀ ńlẹ̀ ẹ̀ èèyàn ṣe máa ṣoríire tó máa bínú ẹ̀ bàbá Al-Mubarak oríire lélẹ́yìí jẹ́ fún yín o Ọlọ́run bá mi dúró tì yín sáà. Àmín. Gbogbo àwọn afáà wa pọ́nrọ́kátá láti fi tó ní kálukú sí gbogbo yín ẹ̀jọ̀ nítorí ọmọ kékeré ni mí àmọ́ gbogbo yín pọ́nrọ́kátá ni mo kí mo fi Ọlọ́run àti ànábì mo fi kí oníkálukú wa. Àwọn èèyàn méjì kan wà tó yẹ pé wọn ṣe má kí lóde béèyàn ò bá ti kí wọn èèyàn ti ṣẹ̀ nìyẹn nítorí gbogbo ìgbà tí ẹni yẹn bá ń gba máìkì gbogbo ìgbà náà ni yóò mọ̀ kó bítìn fún yàn. Àkọ́kọ́ náà ni oníwàásí ẹlẹ́kejì náà ni ẹni tó bá jẹ́ kán ìdù àbí sán ìdù àwẹ̀ rọ́ọ̀hìd bàbá wa gbà láti ọ̀dọ̀ bàbá wa Sàkọ́fí kọ́lọ́njà rí ń pẹ́sà. Àmín. Ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run afáwa ni wọ́n jẹ́ Sheikh Ibrahim àwọn fúnra ẹni afẹ́ àwọn fúnra wọn ti sọ lẹ́ẹ̀kan yẹn pé o kò lè déédéé máa rí àwọn káwọn máa ṣe MC ní òde tí ò bá ti jẹ́ òde irú àwọn òde báyìí òde oríire báyìí ló ti mọ rí wọn nítorí pé àgbà àfáà ni wọ́n láàyè tira kódà ó bá pín wọn tó bá rò pé ó yí sí tọ́jú wọn àbí tó bá pè wọ́n ọmọ kí wọ́n ràn wá o Ọlọ́run bá mi dà yín lágbàsà. Àmín. Ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run mo kí gbogbo yín bàbá mi alálùbáríkà olóríire tẹ̀ wá ń kalẹ̀ Ọlọ́run bá ń dúró ti gbogbo yín pọ́wátá gbogbo yín ìyá mi àdúrà yín ó gbà Ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run náà wọ́n ní kí á dúpẹ́. Alhamdulillahi rabbil alamin. Mo kí bàbá wa Al-Mubarak kò sí ọpẹ́ tèmi fẹ́ dú ẹ̀yin gangan náà ni mo fẹ́ fi dúpẹ́. Bàbá Al-Mubarak ẹ má sọ fúnra yín pé yàn ní ẹ jẹ́ káyé sọ fún yín pé yàn ní. Bí mo ṣe jókòó síbẹ̀ yẹn ni mo ti ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ pé èèyàn ni àfa Al-Mubarak èmi náà dẹ̀ ń testify yẹ̀ sí gbogbo oníṣẹ́ tó dẹ̀ ń ṣiṣẹ́ lára mi náà dẹ̀ ń testify yẹ̀ sí pé yàn ni bàbá Al-Mubarak nítorí pé gbogbo ẹni tó bá ti fẹ́ kó débi gíga gbogbo ẹni tó bá ti fẹ́ kó ṣoríire wàláhì èèyàn ni. Níjọ́ tó bá ti wá ń débi gíga yẹn tí ò dẹ̀ tún bínú ẹ ó fẹ́ kó débi gíga tó dẹ̀ ti wá ń débi gíga yẹn tí ò dẹ̀ bínú ẹ nígbà tó débẹ̀ wàláhì èèyàn ni. Afa ni ẹ̀kẹ́tàrí sọ̀dí kọ́ka afẹ́ fi dúpẹ́ ni o ọ̀rọ̀ ilé náà ọpẹ́ ló já sí o. Afa ni ẹ̀kẹ́tàrí sọ̀dí kọ́ka
لا تسيب ذبي الأسد ó mọ̀ pé léyìí fúrísọ̀ ni wọ́n fún wa. إن الصداقة بين الود والكيد. afani ó ní ìkìtárì sọ̀dí ìkọ̀kà la Fọ́kítárì tẹ́sí abu sọ̀dí. afa ìkìtárì sọ̀dí ìkọ̀kà bàbá Al-Mubarak ó ní kéwú ni wọ́n dẹ̀ máa ń láìkí kéèyàn máa sọ̀rọ̀ kó dẹ̀ máa ná kéwú kí ni àǹfààní wọn pè láàfà wọn ní kò sọ̀rọ̀ àti ẹ̀gbọ́ kéwú kankan lẹ́nu ẹ̀ Al-Mubarak ò fẹ́ bẹ́ẹ̀. فọ́kítárì nítorí pé ó ní kéwú ni wọ́n afani sọ̀dí ìkìtárì sọ̀dí ìkọ̀kà la tẹ́sí abúzẹ̀ wílẹ̀ asadi zili ó ní iná sọ̀dá إن kọ́tà. الصداقة بين بين الود الود والكياد. والكياد. Bàbá Al-Mubarak wàláì èèyàn ni wọ́n o èmi fi yẹn kọ́kọ́ bá wọn fi dúpẹ́ ná فọ́kítárì wípé sọ̀dí. Ọlọ́run ní pé ká dájọ́ pé kọjọ́ kò ọjọ́ òtún wá kò lásán aburú ò ṣẹlẹ̀ wàhálà ò ṣẹlẹ̀ àrídàmú ẹjọ́ jọmọ ṣé ó yẹ ká dúpẹ́ àbí kò yẹ ká dúpẹ́. فọ́kítárì sọ̀dí. mo bọ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ká dúpẹ́ ẹ jẹ́ ká ṣe alhamdulilayi lẹ́ẹ̀mẹ́ta kó pariwo dáadáa. àìmọye àwọn ẹlòmíín lájọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí lọ́dún tó lọ wọn sí pẹ̀lú wa báyìí mélòó ẹni tá a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí lọ́dún tó lọ àjọ ṣé ni àjọ bẹ̀rẹ̀ ni àmọ́ lọ́dún yìí kò sí láyé mọ́ Ọlọ́run bá wa kẹ́ àfa wa tí ó ṣẹ̀ṣẹ̀ jáde yìí nínú àwọn ọ̀rẹ́ wa ni àfa wa lágbàjì àfa náà ṣẹ̀ṣẹ̀ jáde láyé ni àfijú àfa ni tó dẹ̀ mójútó tọ́lọ́run dáadáa àjọ wà nínú àwẹ̀ lọ́dún tó lọ ni kò sí lọ́dún yìí mọ́ bàbá Al-Mubarak ni wọ́n jókòó lórí kalẹ̀ yìí akí àwọn afáwà tí wọ́n wọlé halam bí udurikum bàbá wa Al-Mubarak àwọn ni wọ́n jókòó kalẹ̀ yìí kókó ń ṣe wọ́n akáǹkulẹ̀ jẹ́ ká bá yín dúpẹ́ ọ̀rọ̀ yín tó sọ́pẹ́ nítorí pé àníyàn tẹ́ fi ń bá gbogbo àwọn èèyàn lò ó tọ́ kí gbogbo àwọn èèyàn máa dá iná àtẹnujọ fún yín ó ní ìkìtárì sọ̀dí kọ́kà látẹ́sẹ́ abúzẹ̀ wílé àṣàdí ẹni tó o bá ti rí pé ó ní kéèta ni afádìdọ̀ sọ pé ẹni tó o bá ti rí pé ó ní kéèta ni ẹni tó bá ti rí pólíkèéta ni tó o bá ti rí pé kò fẹ́ kí ọmọ làkejì kò fẹ́ kí gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ kò fẹ́ kó ga kò fẹ́ kí gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ kò fẹ́ kó tó ga bá ti pẹ́ nìkan ti ń dínà oríire rẹ tí ò fẹ́ jẹ́ kó débi gíga tètè yẹ́lẹ̀ tètè yẹ́lẹ̀. bàbá Al-Mubarak èmi bá yín dúpẹ́ ìfẹ́ tẹ́ fi bá wa lò ó dẹ̀ dá mi lójú pé ìfẹ́ tẹ́ fi bá èmi lò náà lẹ́ fi bá gbogbo àwọn tó wà lórí ìkàlẹ̀ yìí lò. Inna sadaqata bayna al-udi tó bá ń wal-kiyadi. tó bá ń dárúkọ àfà ní gbogbo áìláńdì tó bá ti dárúkọ bàbá Al-Mubarak wallahi ẹ̀ tí dárúkọ wọn pé. Ikhtara rabbul wara. no ẹni náà bàbá Al-Mubarak wọ́n ní kinní kan wọ́n máa ń kóòdì púpọ̀ wọ́n máa ń wà lókì ẹjẹ́ ń sọ lókì kó lè yé gbogbo wa bàbá Al-Mubarak máa ń kóòdì púpọ̀ wọ́n máa ń wà lókì àmọ́ gbogbo nǹkan tó ń jẹ́ ìran gbogbo nǹkan nínú ìjà àfà gbogbo ẹ̀ ló pé sí wọn lọ́dọ̀ aláwòde wa àfà tó lè kọ́ ọmọ ń kéwú Al-Mubarak ìjọ tí wọ́n dé láti travel ìjọ náà wọ́n tún kọ́ ọmọ ń kéwú lọ́jọ́ náà tẹ́kẹ́ tí wọ́n bá dé láti travel ṣebí lọ́lọ́ ló ń branch sí ìjọ tó bá dé láti travel ló ti lọ́mọ kan tó ti pè pé lágbájá mo ti dé o tún branch sí hòtẹ́ẹ̀lì Al-Mubarak tún ń kọ́ ọmọ ń kéwú bẹ́ẹ̀ bá dé ọ́fíìsì ibi tí bàbá Al-Mubarak wà èyàn ó rí blackboard ń bẹ̀ tó fi kọ́ ọmọ ń kéwú àfáà ló fẹ́ máa gbé láìláńdì tó fẹ́ máa ráyè kó òun máa kọ́ ọmọ ń kéwú yóò máa rò pé òun ti wà nù fàájì ni Al-Mubarak owó bẹ̀ níjọ́ tó o bá ti débi gíga tó o bá ti fẹ́ tẹ́ ayé bá ti ń wù ẹ́ nǹkan táyé nítorí ẹ̀ wò ẹ́ yẹn má fà sẹ́yìn ní tó ṣe tó fi débi gíga níjọ́ tó bá débi gíga tó má lè sẹ́yìn àkàbà tó gùn tó fi dókè níjọ́ tó bá ti dókè tán má tà ń pàdánù nítorí pé àwọn èèyàn kan wà lókè yẹn débi pé wọ́n retí pé kó o padà sísàlẹ̀ ni. bàbá Al-Mubarak mo bá yín dúpẹ́ púpọ̀. Ikhtara rabbul wara. sẹ́ni téèyàn bá wo bàbá Al-Mubarak látòkè délẹ̀ èyàn ó rí àpẹẹrẹ oríire àpẹẹrẹ ìjáàfà èyàn ó rí lára wọn àpẹẹrẹ ẹ̀mí ìṣe wà lára wọn. Iblisa sahibahu. ẹ̀yin àfà tẹ́ ń bára yín ṣe tẹ́ ẹ̀ finú kan tẹ́ bàbá Al-Mubarak bọ́ ṣe jókòó yìí àfà ni wọn o wàláì tàláì wọn bá mi ṣe níbàṣe bí àbúrò àbí bí ọmọ kéwù àbí wọn bá mi ṣe níbàṣe ọ̀rẹ́ ni àmọ́ ìwọ tó bá ti ń bá ṣe níbàṣe ọ̀rẹ́ fi làákàyè sí o ìwọ tí Al-Mubarak bá ń bá ṣe níbàṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ mi tó ń fa ẹ mọ́ra tó ń ṣe gbogbo ẹ̀ tí ìwọ náà wò pé ọ̀rẹ́ ni wà fi làákàyè sí o. ó ní ikhtara rabbul wara Iblisa sọ ibùhù sọ́ra ni àdúwà liman ala bimul majidi. ẹ wo Al-Mubarak ẹ wo gbogbo tí wọ́n ń gbé sójú bíbẹ̀ yìí látàárọ̀ ẹ wo gbogbo nǹkan tí wọ́n ń ṣò níbi tí wọ́n ti lọ ń pín oúnjẹ níbi tí wọ́n ti lọ ń pín gbogbo nǹkan níbi tí wọ́n ti lọ ń pín everything ṣé bí wọn náà lówó lọ́wọ́ ò lè ṣe ẹni tó wá ṣe é ṣe kò yẹ ká dúpẹ́ fún ni ṣówó kékeré lẹ́rù bọ́ fi ń ṣe charity ni ṣówó kékeré lẹ́rù bọ́ tó fi ń fáwọn èèyàn lóúnjẹ ni akáǹkìlà mo fẹ́ dán wò lọ́dún yìí mo padà
mo fẹ́ dán wò lọ́dún yìí mo padà èmi náà máa ń ṣe lọ́dún tẹ́lẹ̀ àmọ́dún yìí le púpọ̀ mi ò lè ṣe nígbà mo gbọ́ wọn ta àkúráìsì 85 kí ló dé mélòó náà lọ́jọ́ orí mi ti máa ra àkúráìsì fáwọn èèyàn ẹ wo bó ti ń ṣe alukurani dé bá wa sọ̀rọ̀ alukurani ní àwọn tí òun ó mú débi oríire afa wáyà ó ní alladhi bismillahir rahmanir rahim alásìkò lèmi náà ó yá. innal ladhina amanu wal ladhina jaru wa jahadu fi sabilillah. ó ní innal ladhina amanu wa ajaru wa jahadu fi sabilillah. ó ní ẹ̀rí àwọn tó yẹ pé wọ́n ní mọ́nì pẹ̀lú àwọn Ọlọ́run ba wa hajaru tí wọ́n ti wá ṣe é jíra sójú ọ̀lọ́ tọ́lọ́run ba wàjá àdù tí wọ́n ti wá ṣe gbogbo nǹkan tí bàbá àlùmọ́lá kì í ṣe yìí orí ẹni tẹ́bi ń pa ni ó fún lówó orí ẹni tí kò rówó skul sọ ni ó fún lówó orí ẹni tí kò rí nǹkan kan ṣe ni ó ṣàánú ẹ̀ kí wàá lọ́lọ́run wá sọ ń bẹ̀. ulaika yarjuna rahmatallahi. àwọn èèyàn yẹn ni àwọn tó yẹ pé àwọn Ọlọ́run bá á máa da ìkẹ́ àwọn Ọlọ́run bá á máa dà lé wọn lórí gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń da ìkẹ́ rẹ̀ lálẹ́ mubaraki lórí. wallahu ghafurur rahim. bàbá mubaraki Ọlọ́run ò ní ṣe léyìí Ọlọ́run ò ní ṣe ní àṣemọ fún yín. àmín. èmi bá yín dúpẹ́ o mo bá yín dúpẹ́ púpọ̀ o gbogbo àwọn táwa lórí kalẹ̀ ẹjọ́ ẹ bá ànàkà àtayá sí bàbá mubaraki ká dá wákà fún wọn. ìka àtayá ni ẹja náà ẹja dá wákà fún wọn ẹja dá wákà fún wọn. ẹ bá mi sọ pé Ọlọ́run bá ń dùn wọ́n nínú afa má kọ́kọ́ fi máìkì wí o gbogbo àwọn èèyàn pátápátá láàjọ wí fún wọn Ọlọ́run bá ń dùn wọ́n nínú alimubaraki Ọlọ́run bá ń dùn wọ́n nínú gbogbo ẹni tó ń roré ròyìn Ọlọ́run bá ń dùn wọ́n nínú. Ọlọ́run bá ń dùn wọ́n nínú. Ọlọ́run bá ń dùn wọ́n nínú gbogbo ẹni tó ń rè ròyìn Ọlọ́run bá ń dùn wọ́n nínú. ẹjọ́ dúró lọ́hùn ẹjẹ́ máa rójú bàbá lè mọ̀ wàrà eré kéèyàn tó máa ṣòde nínú ọ́ọ̀lù báyìí ṣé ẹ mọ iye tó ń gba ọ́ọ̀lù yìí ni ṣé ẹ mọ iye tó ń gba ọ́ọ̀lù yìí kéèyàn tó máa wá dánrú ẹ̀ òbí ò ní jẹ gbèsè. bàbá wa lè mú bàrà kẹ́ ẹ bá mi sọ pé Ọlọ́run bá ń bà wọ́n nu jẹ́. Ọlọ́run bá ń bà wọ́n nu jẹ́. Gbogbo ẹni tó ń ròkú ròyìn Ọlọ́run bá ń bà wọ́n nu jẹ́. Ọlọ́run bá ń bà wọ́n nu jẹ́. Ọlọ́run bá ń bà wọ́n nu jẹ́. Gbogbo ẹni tó ń ròyìn Ọlọ́run bá ń bà wọ́n nu jẹ́. Ó yá ẹ bá mi sọ pé ọkùnrin ló ń ròkú ròyìn. Ọlọ́run bá ń bà wọ́n nu jẹ́. Àfà jẹ́ kí n gbóhùn àwọn èèyàn dáadáa. Obìnrin ló ń ròkú ròyìn. Alimubaraki ọmọdé ló ń ròkú ròyìn. Àgbà ló ń ròkú ròyìn. Olóòtú mi pásítọ̀ ló ń ròkú ròyìn. Bàbá wọn nù jẹ́ gbogbo ẹni tó ń ròkú ròyìn. Ọlọ́run bá ń bà wọ́n. Ọlọ́run bá ń bà wọ́n nù jẹ́. Ọlọ́run bá ń bà wọ́n nù jẹ́. Gbogbo ẹni tó ń ròkú ròyìn. Ọlọ́run bá ń bà wọ́n nù jẹ́. Mo kí Fọdílátìl Ustaz Sautul Qadiriyya. Gbogbo tó yóò bá jẹ́ lágbàlagbà àti kékeré lè yóò ti plan ẹ̀. Tó bá pàdé Sautul Qadiriyya lórí Facebook ó rí pé èèyàn ló pàdé wọn ọ̀dẹ̀ kì í wíwí kú wí. Àmọ́ èyí tó wá yà mí lẹ́nu pé ibi tí ṣòkòtò wọn dé yìí ṣé ẹ̀ ń bọ̀ láti jáde nàbẹ́ ń lọ jáde ẹ̀ ń lọ jáde ẹ ti gbowó Saudi ẹ kọ̀nà tèmi náà o kébì náà lè mọ gbowó Saudi ṣòkòtò tèmi náà mọ fò sókè ní ìsinyìí. Mo kí bàbá Al-Mubarak ẹ̀yin ní Nuqtatul Jalsa gbogbo ẹni tí ó bá wọn sọ̀rọ̀ ń bì ọ̀dọ̀ yìí ni wọ́n ẹ̀yin ò ní fẹ́ bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run ló pè bẹ́ẹ̀. Mo kí àfáwọ́ olótùú